Portable ọmọ Ọlalọmi ṣe ìkìlọ̀ ńlá fáwọn ọ̀tá ẹ̀. ṣé wọ̀kìlúmọ̀ kúkú ni Badmus Habib Òkìkíọlá táwọn ayé mọ̀ sí Portable olórin sàásù àbí ìdààmú àdúgbò? Báwọn ayé ti mọ wèrè olórin yìí tó, òdú ló tún jẹ́ lọ́dọ̀ ìjọba. Àwọn ọlọ́pàá ti gbé e dáadáa. Kódà òun gan ti gbà nínú ohun tó pe ara rẹ̀ pé ọmọ ìjọba lòun. Àìmọye ìgbà ló sì ti sun akóló ọlọ́pàá mọ́jú. Kódà ó tún fi kọrin pé òun rẹ àtìmọ́ ṣùgbọ́n tí òun ò gbaṣọ. Ńṣe làwọn ayé rò pé aṣọ ìjà Portable ti ya, tí egungun wàhálà tó ń bẹ lára rẹ̀ náà sì ti rọ̀ lẹ́yìn tí orí kó yọ lọ́wọ́ ẹjọ́ ẹ̀sùn lílu àwọn oníṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ògùn. Ṣàdédé ni ìròyìn bá tún gbé pé ọmọ Ọlalọmi tún ti rí wàhálà lórí kọ́. Ilé-iṣẹ́ tún mójútó gbajúgbajà olórin fújì ni ọ̀mọ̀wé Saheed Akóredé Òkúnọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Saheed Òṣùpá ló pe Portable lẹ́jọ́ táwọn ọlọ́pàá fi kélé òfin gbé e lọ sí ìlú Ìlọrin. Ká tó ṣẹ́jú pẹ́ ẹ̀sùn ti lọ bẹ́rẹ́bẹ́. Wọ́n ló ń da ìlú rú, ó ń bani lórúkọ jẹ́, ó tún ń dúnrún mọ́ èèyàn lórí ìtàkùn ayélujára tó sì tún ti kọsẹ̀ dọ́dọ̀ Òṣùpá ọba orin pẹ̀lú bí ọmọ Ọlalọmi ṣe fẹnu ṣáátá Òṣùpá lórí ayélujára pé onínúnibí ni l'Òṣùpá tó lọ́ọ́ fa orin òun kúrò lójú òpó ìgbórinṣí Apple Music àti Spotify torí pé òun kàn rọra yá kékeré lò nínú orin Òṣùpá. Ó ní Òṣùpá fẹ́ dínà ìjẹ òun lásán ni. Lọ́jọ́ ajé Monday ọjọ́ 14 oṣù kẹrin ni adájọ́ gbà kí wọ́n gba onídùúró rẹ̀ pẹ̀lú owó tùlù mílíọ̀nù kan náírà ní ẹnì kọ̀ọ̀kan òun àti onídùúró rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yóò san, yàtọ̀ fún àwọn dúkìá àti irúfẹ́ ẹni tí àwọn onídùúró rẹ̀ gbọ́dọ̀ jẹ́. Portable mà sun àtìmọ́ nítorí àìsí onídùúró. Nígbà torí yóò tún kó yọ lọ́tẹ̀ yìí, lọ́jọ́ kejì làwọn tó ń bá a ṣẹjọ́ làwọn ti fọwọ́ wọ́nú lẹ́yìn ìgbà tí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ti bá a dírẹ́ bẹ̀. Wọ́n ní kó bẹ̀bẹ̀ kó sì fèyí ṣàríkọ́gbọ́n lọ̀rọ̀ bá parí. Mọ̀wàfóníwà ní kúkú jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Gẹ́rẹ́ tí wọ́n dá wàhálà olórin sílẹ̀ tán ló tún ti bẹ̀rẹ̀ sí ní po orin pọ̀ láti ṣàlàyé ìrírí rẹ̀. Portable kúkú ṣẹ̀ máa lọ nàjú lágọ̀ọ́ ọlọ́pàá, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ohun kan yàtọ̀ tó wáyé. Irun orí rẹ̀ tó dá yàtọ̀ gédégbé tó sì jẹ́ ọ̀kan lára àmì ìdánimọ̀ rẹ̀ pàtàkì ti lọ. Wọ́n ti fa adarí pọ́n rẹ̀ lórí láìkún ní nǹkan kan. Èyí ṣe ọ̀pọ̀ àwọn èèyàn léèmọ̀. Kò tán síbẹ̀, lẹ́yìn tí wọ́n dá a sílẹ̀ tán la tún gbọ́ pé àwọn mìíràn tún wá láti gbé pé ó gba owó iṣẹ́ láì wá ṣeré. Ṣùgbọ́n tí a tún gbọ́ pé Òṣùpá gan fúnra ẹ̀ ló sáré paná mìíràn ọ̀hún tí kò bá tún rú síta. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Portable olórin nínú fọ́nrán tó ṣe sọ pé òun ti mọ̀ báyìí pé kò sí ohun tó jọ pé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ àti fi ẹnu rẹ̀ wí ìwíkúwìí nítorí ó lè sọ ènìyàn di èrò ẹ̀wọ̀n. Ló bá tún ṣe ìkìlọ̀ pé káwọn ọ̀tá rẹ̀ tán máa ń sọ̀rọ̀ rẹ̀ láìda ó lọ tọwọ́ ọmọ wọn báṣọ. Bí bẹ́ẹ̀ kọ́ òun ò ní bẹ̀ṣùbẹ̀gbà láti rán wọn lọ sẹ́wọ̀n. Wọ́n ti ṣèkà fún mi, mo lè ṣèkà padà fẹ́ni tó bá wá, bó ti wí nínú ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan lórí ayélujára ń pé ìran àwòyanu ìdààmú àdúgbò ṣe bí ẹni olópin o. Làwọn kan bá tún pé kò jọ pé gbogbo ọ̀rọ̀ yìí kọ́ ọmọ Ọlalọmi lẹ́kọ̀ọ́ rárá o. Ẹ gbọ́ kí lè ròyìn, ẹ jẹ́ ká mọ̀ nínú àpótí àwílé. Oyindamọ́lá Ọlásùpọ̀ ló ń jábọ̀ ròyìn fún Ìta Fàájì.